Kúrò, bàbá mi dákun ṣàánú mi lórí ọ̀rọ̀ ọjọ́ Olúwa. Nǹkan ọ̀rẹ́ mi nǹkan tèmi náà ni ìyàwó ọ̀rẹ́ mi ìyàwó mi ni. Wà á dé dúró kọ́ rẹ̀ fi níyàwó náà. Mo wá ṣe ni ẹ ṣàánú mi ẹjọ́. Ṣé ń ṣeré? Àǹtí kò síṣẹ́ mọ́. Actually sir. Wọn ò gbọdọ̀ fún ẹ lówó láti fi rà á. Má wọ̀ ni. Mo lè ro àmàlà ẹ ṣàánú mi àti jẹ náà ni. Abẹ́ wà rí nǹkan báyìí. Ní lọ́kì rẹ̀ lọ́kì ní òmù rárá. Ẹ wò. Déédéé ni mi ò fẹ́ ṣe ìyá mi. Láíláí torí kí ni? Wọ́n ní mo lè wọ̀. Mo fi bọ̀ yín ẹ wọ bàtà yìí. Mo ní wọn wọ bàtà bọ́ràn wá kú di rẹ̀ ni. Mo ní wọn wọ bàtà. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ wa nílé, ẹ̀yin olólùfẹ́ wa lọ́kùnrin, ẹ̀yin olólùfẹ́ wa lóbìnrin, a kú ọjọ́ mẹ́ta. Adẹ̀kú kó lè dá tí gbogbo wa ń bá káàkiri ìlú Nàìjíríà yóò ní bàjẹ́. Gbogbo dáadáa ọdún yìí kò ní fò kankan nu wa dá láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi, èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kànmọ́lẹ̀ kọ̀ọ̀kan. Ìkan mímu ìkan àìmọ́ ọmọ aládé mẹ́rìndínlógún, bẹ́ẹ̀mi lọmọ àròbí, èmi lọmọ àtòrì. Gbajúmọ̀ òun lètò tí mo gbé wá fún yín lénìí gẹ́gẹ́ bí ìṣe wa. Ní gbogbo ìgbà tẹ́ bá ti ń wo ètò yìí, ẹ̀yin náà mọ̀ pé àwọn tí a máa ń gbé wá, àwọn tí wọ́n máa ń bá wa lálejò, àwọn olólùfẹ́ yín ni wọ́n. Àwọn tẹ́ ẹ kọ̀wé ránṣẹ́ pé à ń láti gbé wá sórí ètò ni wọ́n. Àlejò wa lénìí, bàbá wa ni wọ́n o. Àwọn tí ẹ ti wà lẹ́nu òwò yìí, ilẹ̀ ti ta sí. Ẹ rántí gbà tá wà ń kékeré, mẹ́ta báyìí ni wọ́n tí wọ́n máa ń lọ. Máa ń gbọ́ pé aago 6, aago 7 ó ti fẹ́ lù. Wọ́n máa bẹ̀rẹ̀ sí ń ṣeré àwọn bàbá yìí. Àbẹ̀ tí ń wò pé ta ni. Ẹ̀yin náà wá nǹkan fìdílé. Ẹ fẹ̀yìntì torí lórí ètò lénìí ẹ̀rín á pọ̀. Ọ̀rọ̀ yanjú á pọ̀. Ìbéèrè pàápàá ńkọ́ èmi náà múra wọn lẹ̀ ni. Ní pápá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kálejò mi kàn máa wọlé bọ̀. Inú mi dùn láti rí yín. Ìgbà àkọ́kọ́ tí máa fojú kàn yín lélẹ́yìí. Àgbà òde ní tán lórílẹ̀. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín tí wọ́n ń gbọ́ yín lọ́wọ́ báyìí nílé. Mo kí ẹ̀yin bàbá wa, mo kí ẹ̀yin màmá wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Àdúpẹ́. Wọ́n ní gbogbo Kakanfò tó bá rí bí Ọ̀yálàbí ẹ̀yẹ láyé wọn. Ayé ọ̀yẹ́ gbogbo wa kalẹ̀ o.
àmín. A ò ní kún kékeré o. àmín. A ò ní dàgbà ṣàìsàn o. àmín. Àmọ́ ọbẹ̀ ní ìbẹ́sù àtẹ̀pẹ́lẹsẹ̀ ẹ dárúkọ yín fáwọn olólùfẹ́ yín nílé. Káyọ̀dé Ọláìyá ni orúkọ mi. Wọ́n máa tún ń pè mí ní Adẹ́rùpọ̀kọ̀. Adẹ́rùpọ̀kọ̀. Bẹ́ẹ̀ni. Orúkọ tèmi mọ̀ yín mọ́ nìyẹn. Ọmọ ìlú wo gan ni yín? Àwọn ìwé wo lẹ kà? Ibo ni ilé baba, ibo ni ilé ìyá? Ẹ mà ṣe. Èmi ni ọmọ òjé ìjẹ́gà. Ẹ bá múrò rẹ bóyá tí kò ọmọ ẹ̀dùn jẹ́gẹ́dẹ́ tí iye mẹ́tú. Ọmọ ẹ̀gà mo kò ń gbọ́dọ̀ jẹ́rìyàn ẹ̀gà. Òjé ní Ìbàdàn, nílé Olúyọ̀lé. Ibẹ̀ ni wọ́n bí èmi sí. Kékeré mi máa lọ oko ní ọmọ bí àwa sí. Ọmọ oko tí mò ń gbó kírákírá mọ̀ làwà. Àbí o. Ládùntán ni abà ti wà. Ibẹ̀ láti bẹ̀rẹ̀ standard ìwé kíkà. Nígbà tí ọ̀làjú dé díẹ̀ tí àwọn bàbá wa bọ́dì sílé ni a kó wa wálé látún wá bẹ̀rẹ̀ ìwé kíkà nílé. Ìgbà náà àwọn àgùdà ni wọ́n tètè dá iléèwé lẹ̀. Sùkúù àgùdà ni mò ń lọ ńgbà náà, St. Cyprian Catholic School. Ibẹ̀ ni mò ń lọ ní Olúyọ̀rọ̀ Òkè Ọ̀fà nígbà náà. Nígbà ọ̀yá ni wọ́n tún gbé sùkúù dé tó jẹ́ ti Muslim. Ṣé bàbá mi àti ìyá mi Muslim ni wọ́n. So wọ́n fẹ́ràn láti jẹ́ pé kí ọmọ lọ sí iléèwé Muslim. Pàtó sì bọ́ sí primary school Muslim nìyẹn, Ratibi Muslim School ní Olúyọ̀rọ̀ náà ní ó súnmọ́ Òkè Ìbàdàn high school. Ibẹ̀ láti kàwé 6 jáde. Ń gbọ́ ya mo lọ kọ́. Meanwhile àgbà mi ò tí ì ju primary 2 lọ tí bàbá mi fi kú. Ní standard 2 ni bàbá mi ti kú. So àrọ́jú ni mo fi mọ bàbá yẹn dáadáa. Ṣùgbọ́n ìyá mi ó sì ṣe onígbọ̀nwọ́ mi. Àfi jáde ìwé 6. Mo bọ́ sí gbogbo ìgbà tí mo kọ́ jáde yẹn, mo kọ́kọ́ lọ kọ́ iṣẹ́ fashion designer, àwọn aránṣọ. Àwọn tí wọ́n máa ń ránṣọ. Mo lọ kọ́ṣẹ́ yẹn. Gbà mo á rí pé ìyẹn ṣe àwọn àbúrò màmá wọn sọ mí sí sùkúù. Mo bọ́ sí Goodwill Grammar School. Bẹ́ẹ̀ mo tún wá ń lọ. Gbogbo during the time, gbogbo àsìkò tí mò ń wà níléèwé yẹn, wọ́n ti kó Awólọ́wọ̀ ti gbé ilé móhùnmáwòrán kan wá sí Ìbàdàn nígbà náà. Àkọ́kọ́ nílẹ̀ aláwọ̀ dúdú, WNTV, WNBS. Gbogbo àyẹn là á lọ mọ́ ń ká mángò, gbogbo bí tí wọ́n fi ṣe ilé gómìnà kankan sí yẹn, mángò ìgbẹ́ ni, a máa ń ṣẹ́gi ká mángò ń bẹ̀ ni, tó wà ní Ìbàdàn. Gbà tí mò ń kọjá lọ ló di pé ẹnìkan wọ́n ń pè wá báyìí, a máa ń tó bí 5-6 tá kọjá lọ. Obìnrin wá ń pè wá báyìí pé ẹ̀yin ọmọ ẹ wá, àwọn èèyàn mi wọ́n sá lọ. Èmi náà wá ti dì báyìí, mo dúró. Kí la ṣe mángò la wá káàkiri kankan. Ẹ sáàmù ẹ máa bọ̀ bí àná yìí. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní ṣẹlẹ̀ mọ́ wá pa àlọ́ ní ibi báyìí. Àlọ́ àlẹ́ tó yẹ pé tá a sì fi ṣeré alẹ́ lókonu lórí tàràgà. Torí pé wọ́n ń pè kankan tàràgà ní oko tí wọ́n máa kàn báyìí láàjókòó sí táwọn bàbá wọn máa pa àlọ́ táwọn ṣe eré òṣùpá. A lè pa àlọ́, mo tó súnmọ́ wọn díẹ̀. Kó àwọn èèyàn rẹ wá kẹ́ ẹ mọ́ wá pa àlọ́, n bá ń pè wọ́n. Wọ́n ní ká wá mọ ọ̀nà wá, wọ́n ní ká mọ wá pa àlọ́ ní pé kíní kankan. Àwọn ò gbàgbọ́. Nígbà mo sáà pò lọ́dọ̀ oníyẹn, màá súnmọ́ wọn pé wọ́n mọ̀ ní a mọ̀ wá pa àlọ́. Bá ní ọ̀dà, mo ṣe bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọmọ láti sùkúù nù. Wọ́n wà á wẹ̀wù fún mi. Ẹ̀wù Yorùbá. A gbọ́dọ̀ bí Fágùnwá ṣe máa ń sọ èdè ẹ̀ lórí ìwé ọmọ náà ní àsìkò náà kankan. Bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ máa sọ ní Yorùbá tó ní ìkìmí nínú, la gbọ́dọ̀ máa sọ. Ìgbà náà kò sí ayé pé à ń ká fọ́nrán nǹkan kan lẹ̀ báyìí. A ṣe lójú afẹ́fẹ́ náà láti máa ṣe tó bá ti débẹ̀. Àwọn àkọ́kọ́ ṣe
ìdárayá kan tí wọ́n ń pè ní dry rehearsal àkọ́kọ́ ṣèyàn nígbà bá di ọ̀sán a ṣe camera rehearsal àwọn tí wọ́n fi yà wá wọ́n wo ibi tá a bá wọlé tá a bá jáde ìgbà tẹ́ jò ní ìgbà tẹ́ sọ̀rọ̀ ní ìgbà àwọn ṣèyàn nígbà bá di alẹ́ láṣẹ̀ṣẹ̀ wá ṣe torí ìgbà náà aago 4 sí aago 10 ni kì í ṣe pé gbogbo ọjọ́ ni wọn ò bá máa nà mí lé nígbà náà ìfẹ́ béèrè ni wọn ò bá máa nà mí ṣùgbọ́n ń tó ṣẹlẹ̀ ni pé gbogbo àwọn ọmọ tí mò ń kó lọ nígbà náà ìgbà aléyá láàtó máa ń mu kíní ẹlẹ́rìí dòdò kí mọ́ dákọ àwọn iléeṣẹ́ kan wọ́n máa ń kó wa fún àwa ìgbà aléyá ìgbà kérésì àbí ọdún tuntun ẹ̀ẹ̀kan àbẹ́ méjì lọ́dún là á mú láǹfààní àwọn òbí wa máa ra kíní fún wa bàbá sọdún ṣùgbọ́n ọ̀sọ̀ọ̀sẹ̀ tí wọ́n ní a máa wá wọn ó ti kó kíní ń dálẹ̀ á mú tó méjì gan pàápàá kí wọ́n máa dùn tó wọ́n máa dùn wọ́n mi pé èmi ni ẹ mú lọ èmi ni ń tẹ̀lé yín o nǹkan kan gbogbo ìgbà yẹn àtìgbà náà mo ti mọ̀ pé ọlọ́yìn ó pe iṣẹ́ wọ́n wà fún wa ní bàbá parí iṣẹ́ wọn ó fún àlọ́ wọn ó fún wa ní £1 owó ńlá nígbà náà wà pín láàrin ara àwọn owó yẹn làwa fi ń raṣọ sùkúù gbogbo ìgbà náà ìwé Awólọ́wọ̀ tí ìwé ọ̀fẹ́ là ń kà gbogbo àwọn nǹkan mẹ́ta bá fẹ́ lò sùkúù là ń fowó jíṣẹ́ ńlé àwọn àmọ́ pínwó lẹ́dọ̀ mi inú wọn wá ń dùn móhùnmáwòrán nígbà náà mélòó ló wà wọ́n lọ mọ wò káàkiri tí wọ́n mọ̀ dá mi lù á nígbà tá a bá wò ní àwa gan tá à ń sọ àní ńlé ní àní móhùnmáwòrán nígbà náà lọ mọ wò nílé àwọn olówó kan tí wọ́n wà ní àdúgbò ńgbà náà ni pé wọ́n mọ̀ pé lámàínú bá a ṣe bẹ̀rẹ̀ títí nù. Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. Bàbá lórí ètò Gbajúmọ̀ àwọn olólùfẹ́ yín a fi àyè sílẹ̀ fún wọn láti béèrè ìbéèrè tí ń rú wọn lójú ń pa yín àwọn tí wọ́n ní ìbéèrè ní àwọn tí wọ́n fẹ́ gbóríyìn fún yín àwọn náà wà ń bẹ̀ àwa ní ìgbàkigbà tẹ́ bá wá sórí ètò á jẹ́ kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ kẹ́ ẹ dáhùn àwọn nǹkan tí wọ́n fẹ́ bí yín bó dẹ̀ jẹ́ pé kẹ́ ẹ kí wọn ní ẹ ní àǹfààní àti kí wọn abala yìí òun la pè ní ojú abẹ ṣó yá ká sojú abẹ ńkọ́. ẹ jẹ́ ká máa sọ ńkọ́. ẹ jẹ́ àsojú abẹ ńkọ́. orúkọ mi ni arákùnrin Mọ̀súrù Akíngbadé tí mo jẹ́ ọ̀kan tó ń ta kàmpálà ní ìlú ní kéńtà ìtòkùn bíi báyìí mo láìkì bàbá Adẹ́rùpọ̀kọ̀ gan torí pé ńgbà táwa kékeré àwọn eré tó ń ṣe ọ máa ń kọ́ wa ní ẹ̀kọ́ gan wàá ò pé kílẹ̀ tá a fi bẹ́ẹ̀ rí wọn nú fíìmù ní ẹnujọ́ mẹ́ta yìí pàápàá bí mi láìkì wọn tó mo wíṣ kí n tiẹ̀ rí wọn wọ́n nu wọn torí mo ní ìbéèrè tí mo fẹ́ bi wọn ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé ṣé wọ́n tóbi ni àbí fìrìgbà ló máa ń bẹ̀rẹ̀ ba mọ́tò tó fi tó pe wọn ní Adẹ́rùpọ̀kọ̀ so ẹ jọ ìbéèrè mi kò jù báyìí lọ. ẹ dá wọn ní lóhùn ìbéèrè yẹn ní ṣókí bàbá. ẹ ṣe mi ò tóbi jù báyìí lọ ìgbà tí à ń lo mọ́tò 911 Austin a máa ń fi ń di ẹrù ó dẹ̀ lágbára láti kó ẹrù dáadáa nígbà tí ọ̀làjú dé tó di pé a tún ra civilian bus sẹ́mà ìdí tá à ń di ẹrù Austin tá a bá ń lọ tọ́ olóṣù mẹ́ta mẹ́fà náà látún fẹ́ fi di àwọn bọ́ọ̀sì yẹn yóò wà kọ̀ọ̀kọ̀ wá ní fẹ́ lọ lókè àwọn group boys wọ́n máa bínú pé mo ti overload ẹrù yìí pé kinní kan àràgà ni mò ń jẹ́ lórí stage wọ́n wà ní pèmí láràgà mọ́ torí pé kí mọ́ bá máa di ẹrù báwọn wọ́n máa pé ẹntì dẹ́rù pọkọ̀ ọ̀jẹ̀ bóde sí ẹ má pèmí ládẹ́rù pọkọ̀ àràgà ló kọ mi pé tí wọ́n bí mi nù ní wá tẹra mọ́ tí wọ́n bó ṣe di adẹ́rù pọkọ̀ èmi ò wá kúkú wá bínú mọ́ adẹ́rù pọkọ̀ náà ni ló bá dorúkọ bó ṣe dorúkọ mi. wọ́n ní ó ti ṣe díẹ̀ táwọn ti rí yín nínú eré pé ṣé kò sí. ó lójú eré táwa ń dá sí ni àkúkú lọ́rùn náà mí ìtọ́jú bọ̀nsú ẹ̀ lọ iṣẹ́ eré náà là ń ṣe ṣùgbọ́n ó ní níbi tí eré sinimá àbí àgbéléwò tó dé nìsín ó lójú ìta gbọ́dọ̀ dá sí torí ọ̀pọ̀lọpọ̀ wọ́n á wo sinimá mi wọ́n ní àtorí pé wọ́n rí yín bẹ̀ náà ṣe ra rẹ̀ ìgbà tí wọ́n bá tú wò yóò ti dẹ̀kọ́ àwa náà wá jókòó pé irú èwo ló yẹ ká dá sí sinimá tí ọba ní kìmí kó lókun dì àgbọ̀dọ̀ sí mọ́. ẹ jẹ́ àpadà sójú abẹ. orúkọ mi ni Mrs. Fọláṣadé Ṣóbíyè ní ìlú Abẹ́òkúta ni mo ti ń sọ̀rọ̀ ní Ìtòkù market Kampala ni mò ń tà nípa bàbá Adẹ́rùpọ̀kọ̀ bàbá tó dáa ni wọ́n tó yẹ pé eré wọn dẹ̀ máa ń kọ́yàn lọ́gbọ́n wọ́n dẹ̀ máa ń pààyàn lẹ́rìn dáadáa pé tí wọ́n bá ti ń wo fíìmù báyìí
kí tíyàn bá ní nǹkan tó ń báyàn nú jẹ́ gan téèyàn bá wo fíìmù wọn wọ́n máa ń pààyàn lẹ́rìn inú èèyàn ń dùn wọ́n máa ń dùn yàn nínú so gbogbo tó dẹ̀ ń dùn àwọn náà lọ́kàn ní nǹkan tó jẹ́ ẹ̀dùn ọkàn wọn Ọlọ́run á dùn àwọn náà nínú. ṣé o Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin náà o Ọlọ́run á dùn gbogbo wa nù o ojú òní tiwa. àmín ẹ jẹ́ àpadà sójú abẹ. orúkọ mi ni Ọláwálé Raymond a wà nílùú Òṣòdì ní ìbílẹ̀ Òṣòdì Sọ̀lọ̀ local government so mo fẹ́ sọ̀rọ̀ lórí bàbá Adẹ́rùpọ̀pọ̀ bàbá wa ní wọ́n dẹ̀ máa ń dẹ́rìn pa wá ní òṣèré àgbò òṣèré dẹ̀ ni wọ́n mo bọ́ ṣe ń dẹ́rìn pa wá náà inú àwọn ọ̀dọ́ inú wa máa ń dùn lórí wọn àti àwọn àgbàlagbà àtàwọn obìnrin náà but àwa ń gbàdúrà fún wọn wípé ẹ̀mí wọn á gùn wọ́n dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn àtàlàáfíà láti fi ṣe eré láti fi pẹ́nu eré orí ìtàgé Ọlọ́run á dẹ̀ fún wọn ní agbára tó kún láti fi ṣe eré orí ìtàgé lágbára Ọlọ́run ẹ̀mí wọn á gùn iléeṣẹ́ wọn dẹ̀ ní jóná wọn. àmín ẹ ṣé mo dúpẹ́ o àmín àmín àpẹ́ fúnra wa o. àmín gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá wa Adẹ́rùpọ̀kọ̀ ṣé ẹ̀yin ní ìbéèrè tẹ́ fẹ́ bi wọ́n nípa iṣẹ́ wọn àbí nípa ara wọn ni àǹfààní yẹn ó ti ṣí sílẹ̀ báyìí ṣe rí nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí èmi dẹ̀ fẹ́ fi dá yín lójú wípé bàbá tá a bá tún pè yín ẹ jẹ́ àwọn olólùfẹ́ yín. ó di dandan. ẹ ṣé Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. orúkọ tèmi ni Bíọ́dún Ṣòfùyì Ọ̀kẹ́ Owó Gbajúmọ̀ pẹ̀lú Doyin Kúkọ̀yí ẹ máa wo Gbajúmọ̀ kẹ́ bá lè gbajúmọ̀ káàkiri. lórí ètò Gbajúmọ̀ bàbá abala oríṣiríṣi ló wà gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan abala tá a fẹ́ wọ̀ yìí abala tèmi àti yín àti àwọn olólùfẹ́ yín náà ni pàápàá bẹ́ẹ̀ ni abala yìí là ń pè ní ṣòláyà. ṣòláyà bẹ́ẹ̀ ni ẹ ń bá láyà ó wọ̀ nù. kó wá wọ̀ ẹ wo ṣùkú tó wà ní iwájú èmi àti yín yìí ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà náà àmọ́ ẹ ní àǹfààní àti yọ 3 péré ń bẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta bá béèrè tẹ́ ẹ bá yọ ilé mi àbí yín tẹ́ ẹ wá dáhùn olólùfẹ́ yín lóhùn lé. ṣó di dandan kí n yọ béèrè ni. ó di dandan. ó ti o bó láti wá ṣe o. ẹ ṣe èmi á gbé báyìí màá jí sọ́tún màá jí sósì kẹ́ bá lè mọ̀ pé kò sójúró ìbéèrè tẹ́yìn gangan bá mú fúnra yín ni máa bí yín tẹ́dẹ̀ láti dáhùn olólùfẹ́ yín. ó di sáǹsà àlùbọ́ nù. bẹ́ẹ̀ ni. sáǹsà àlùbọ́ pẹ́ẹ́rẹ́pẹ́ ní mo sá àlùbọ́. èmi. mo mú yìí o. ẹ mú. kí n tó mú mi. 3 lẹ̀ ń láti mú ó di 2 ẹ̀ta gbá ẹ̀rín wọ̀rọ̀kọ̀ àrùn gbòdó ẹ̀fà tí èlé bírò bàtà. bàbá ẹ bá ń kó 3 èmi ni màá kà fún yín. ẹ sì lè jẹ́ ń kà fúnra mi. màá kà màá bá yín kà bàbá màá bá yín kà. ìbéèrè 5 tó jẹ́ àkọ́kọ́ tẹ́ ẹ mú ẹ parí òwe yìí gbogbo ọ̀pẹ kọ́ ni. gbogbo ọ̀pẹ kọ́ ni. a ní àmọ́ gbọ́ pé igi rúwó èké ń wọ́wé àti wọ́wé ọ̀pẹ dọ̀run. gbogbo ọ̀pẹ kọ́ ni. gbogbo ẹ̀pọ̀ kọ́ lẹ mú wà ń bẹ̀. àbí gbogbo ẹ̀. àwọn wo ni wọ́n máa ń gun ọ̀pẹ. adẹ́mu ni. kí ni wọ́n ń pè wọ́n gangan. gbogbo ọ̀pẹ káàfi gbàágùn ni. wọ́n ní gbogbo ọ̀pẹ kọ́ ni onígbà ń gùn. gbogbo ọ̀pẹ kọ́ nígbà. gbogbo ọ̀pẹ kọ́ ni onígbà ń gùn. ẹ ṣe gbogbo nǹkan kọ́ ni wúrà. ẹ ṣe ẹ ṣe ìtumọ̀ yẹn nìyẹn. ìbéèrè 9 tó jẹ́ ìkejì. ibi tí a bá ti rí ṣẹ̀kẹ̀rẹ̀ tí a rí dùndún tí a rí omele ẹ parí ẹ̀. ojúde ọba là á ti jó. àwọn Yorùbá ní ibi tí a bá ti rí ṣẹ̀kẹ̀rẹ̀ tí a rí dùndún tí a tún rí omele. bí a bá ti rí bẹ́ẹ̀
tẹ́ bá ti rí mẹ́tẹ̀ẹ̀ta yẹn. òde àríyá nù. òde àríyá ni. bẹ́ẹ̀ni. àmọ́ bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe ń parí ẹ̀ bàbá. bẹ́ẹ̀ni. ẹ wá já mi sí. ẹ ṣe wọ́n á ní ohun tí a fẹ́ ṣe níbẹ̀ ó kúrò ní má jẹ́ káyé gbọ́. ẹ bá ti rí ṣẹ̀kẹ̀rẹ̀ tẹ́ rí dùndún tẹ́ tí wá rómele àmì ìfẹ́ káwọn èèyàn mọ̀ pé mò ń ṣe nǹkan ṣé yẹn ṣe é ṣe kò sígbà táwọn èèyàn ò ní gbọ́. ẹ ṣe ìbéèrè ìkẹta tó jẹ́ ìkẹta gbẹ́nàgbẹ́nà kan ò lè gbẹ́ ènìyàn ẹ parí ẹ̀ gbẹ́nàgbẹ́nà kan ò lè gbẹ́ ènìyàn. gbẹ́nàgbẹ́nà ò lè gbẹ́ èèyàn àfi kó gbẹ́gi. igi náà ni gbẹ́nàgbẹ́nà ń gbẹ́. bẹ́ẹ̀ ni igi ní ọ̀gbẹ́. àmọ́ kì í ṣe ìparí ẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni. ẹ wá tún já mi sí. ṣe tí wọ́n bá ní gbẹ́nàgbẹ́nà kan ò lè gbẹ́ ènìyàn á ní nítorí inú ni ènìyàn wà. bẹ́ẹ̀ ni inú ni ìwà wà. bẹ́ẹ̀ ni. kò sí bẹ́ẹ̀ ṣe lè gbẹ́ nǹkan tó wà nínú. sọ̀rọ̀ mi yé yín sí á ní gbẹ́nàgbẹ́nà kan ò lè gbẹ́ ènìyàn torí inú ni ènìyàn wà. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan bàbá a ní àfẹ́ kí àṣà ìṣe àti èdè Yorùbá kí ó parẹ́ ìdí nìyẹn tí èmi àti yín ta fi ṣe eléyìí kì í ṣe pé ó gba méjì ó ṣẹyọ kan ní nǹkan kan fi ṣe a fi ń dára wa lẹ́kọ̀ọ́ káyọ̀ níbi kọ̀ọ̀kọ̀dán Yorùbá bá wà ká máa wà ní. ẹ ṣe Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀ bàbá ní ìgbà tí ẹ wà léwe ní ìgbà tí ẹ wà pẹ̀lú bàbá wa King Sunny Adé mọ̀ pé ijó lẹ́sẹ̀ yín báyìí nísìnyí báyìí Gbajúmọ̀ ń jó òun ní abala tó kàn bàbá ẹ jẹ́ kí wọ́n bá wa gbé ohùn sókè lọ́hùn kémi àti yín ká fẹsẹ̀ rájó. lémi àti yín. bàbá. orin tá a jó tán sí ní ìsìn bàbá talent tó kọ kí ni àkọlé àwo orin yìí. ọlọ́lá wa olóyè Adégẹyè King Sunny Adé bàbá olóyè mẹ́wàá papọ̀. bàbá tí ò fẹ́ darúgbó mọ́ láéláé. bàbá yẹn ló kọrin yẹn ló kọrin yẹn. kí ni wọ́n wá pe àkọlé ẹ̀. volume mi ò mọ volume ẹ̀ wọ́n á lẹ̀ dẹ́m sí irọ́ nǹkan máa fi jóyin bàbá. Merciful God. Pari. Merciful God volume 6. Bẹ́ẹ̀ni. Bàbá ẹ ṣe pé a pè yín ẹ jẹ́ wa ní
Ọlọ́run ọba á bá mi máa pọ́n ẹ̀yin náà lé. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á ní kí láwọn yẹn ń ṣe bẹ́ẹ̀ yẹn gan, ẹ wo mi ò tiẹ̀ ráyè jọ, àmọ́ ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀. Láti iléeṣẹ́ April Ventures Limited tí wọ́n ṣe agbátẹrù ètò gbajúmọ̀, wọ́n ní pé ká fún yín ní ẹ̀bùn yìí. Nínú ẹ̀bùn wá láti ọ̀dọ̀ Alhaja Shine tí gbogbo èèyàn mọ̀ sí Dúpẹ́ Cosmetics, àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn. Mojola Olúwa Stores wọ́n ní ká fún yín ní ẹ̀bùn. Mama Àjọkẹ́ Stores àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn. Ìwé wà ń bẹ̀, efe wà ń bẹ̀, gèlè wà, oríṣiríṣi nǹkan òun ló wà níbẹ̀. Ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn, kẹ́ẹ̀dẹ̀ tún fi àsìkò yẹn kọ́ kẹ́ fi dágbére fún àwọn olólùfẹ́ yín nílé. Ẹ ṣé gan-an, mo dúpẹ́ púpọ̀ lọ́pọ̀lọpọ̀, àmọ́ ọbẹ̀ ni ọbẹ̀ ní bẹ́sù o. Gbogbo iléeṣẹ́ tí ó sowọ́pọ̀ láti gbé iléeṣẹ́ yìí lárugẹ, lágbára Ọlọ́run iwájú lọ́pọ̀ ibi tí ń ré sí, ẹ máa lọ wájú ni, ẹ ní dèrò ẹ̀yìn. Iléeṣẹ́ náà ò ní jóná o, ẹ ní parẹ́, tọmọtọmọ tìdílé ẹ ní ṣíṣe o, ẹ ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ o. Torí àwọn tó bá ronú láti lè gbé ètò kan lárugẹ pé àfẹ́ bó tiẹ̀ jẹ́ pé àwa náà ń gbé wọn nígbọ̀nwọ́, wọ́n ní ká fọwọ́ wọwọ́ lọ́wọ́ fi mọ́, àmọ́ rírì yín o, ojú òní tì yín o, iléeṣẹ́ náà a máa tẹ̀síwájú ni o. Pàápàá jùlọ ètò gbajúmọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ṣe agbátẹrù iléeṣẹ́ yìí ẹ ní parẹ́, ẹ ní jóná, ẹ ní parẹ́ bí èéfín o, iléeṣẹ́ náà máa lọ síwájú ni. Ẹ ṣé adúpẹ́ o. Ẹ ṣé adúpẹ́. Àti ẹ̀yin bàbá àti ẹ̀yin ìyá, ẹ jẹ́ ká ṣe rere òun ló pé ìkà ò sunwọ̀n. Ní gbogbo ìgbà, ní gbogbo ibi tá a bá wà, ẹ jẹ́ ká máa rántí pé tí ẹnikẹ́ni ò bá rí wa, bàbá tó wà lókè yìí ó ń rí wa. Adédoyin Kúkọ̀yí ló ń sọ fún yín pé láyọ̀ o.